bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti sìnkú Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú, kábíyèsí ọba Síkírù Adétọ̀nà tó wàjà lọ́jọ́ 13 nínú oṣù keje ọdún tá a wà yìí, ìyẹn the 13th of July 2025. ṣùgbọ́n níṣe ni awuyewuye ló máa sì ń jáde lẹ́yìn ìpapòdà kábíyèsí tó sì jẹ́ pé níṣe ni àwọn oníṣẹ̀ṣe kan ti ń lérí ìpè àwọn yóò gba ilé ẹjọ́ lọ lórí nǹkan tí wọ́n ṣe fáwọn lásìkò ìsìnkú kábíyèsí, nítorí pé àwọn gan ni làwọn ní òkú kábíyèsí. ẹ rántí pé lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday ọ̀sẹ̀ tuntun ọ̀sàrà tá a wọ̀ yìí, ìní kábíyèsí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ìní bàbá wàjà lẹ́ni ọdún 91 lẹ́yìn ìgbà tí kábíyèsí tó lo odidi ọdún 65 65 years lórí àlééfà, ètò sọ kábíyèsí di ọba tó ti pẹ́ jù lórí ìtẹ́ ní àsìkò yìí àti ní ilẹ̀ adúláwọ̀, ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní ààlẹ̀ adúláwọ̀. ṣáò pẹ̀lú bí gbogbo àwọn alágbára káàkiri Nàìjíríà látòrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ṣe wá ṣèdárò kábíyèsí tó níṣe mà ní ọ̀rọ̀ máa di wàhálà nígbà tí ayẹyẹ ìsìnkú kábíyèsí tó fẹ́ wáyé, nítorí pé níṣe ni àwọn oníṣẹ̀ṣe ìwọ̀n àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ iná máa lọ síbẹ̀ tí wọ́n láwọn fẹ́ gba òkú kábíyèsí nítorí pé àwọn làwọn lòkù, ó sì yẹ káwọn ṣe orò àti ètùtù fún un, nítorí pé bí ọba Yorùbá bá wàjà ó láwọn ètùtù àti orò tó máa ń ṣe fún un. ṣùgbọ́n níṣe ni àwọn mùsùlùmí náà máa yarí, bẹ́ẹ̀ làwọn ẹ̀ṣọ́ ààbò náà ṣàtìlẹ́yìn fún wọn tó ń lé àwọn oníṣẹ̀ṣe náà kàbàkàbà, tó sì jẹ́ pé nígbẹ̀yìn àwọn mùsùlùmí ni wọ́n kírun sí kábíyèsí ọba Síkírù Adétọ̀nà, ni wọ́n kírun sí lára ọ̀ tí wọ́n sì sìnkú ẹ̀ nílànà ẹ̀sìn Ìsìláàmù. ṣáò ẹ̀rọ àti wípé kí kábíyèsí fún ẹ̀ tó kúrò ti sọ àsọtẹ́lẹ̀ bóun ò fẹ́ kí oníṣẹ̀ṣe kankan ká débi òkú òun, onílànà ẹ̀sìn Ìsìláàmù tóun nígbàgbọ́ náà ló ń fẹ́. kódà Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú kábíyèsí fún ẹ̀ òun gan ló ṣètò bí wọ́n ṣe ṣe àyípadà sófin ní ìpínlẹ̀ Ògùn, èyí òfin bó ṣe ń sìnkú àwọn ọba tó bá wàjà ní ìpínlẹ̀ Ògùn. kábíyèsí ló ṣagbátẹrù ẹ̀ pé pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn òkú ọba, òun ò fẹ́ kí wọ́n ṣe òkú òun bí àwọn oníṣẹ̀ṣe ṣe máa ń ṣòkú ọba Yorùbá ti àwọn nǹkan tí ò bá ẹ̀sìn òun mu. fún ìdí eléyìí oníkẹ́ṣòfin ní ìpínlẹ̀ Ògùn pé ẹ̀sìn tó bá wu ọba ìnìkan máa fi sìnkú ẹ̀, ìyẹn ọba tó bá wù kó jẹ́ ká sìnkú òun nílànà ẹ̀sìn Islam, èyí tó bá wù kó jẹ́ ká sìn òun nílànà ẹ̀sìn Kìrìsìtẹ́nì, èyí tó bá sì wù kó jẹ́ ká sìn òun ní ìlànà ìṣẹ̀ṣe. ọba Síkírù Adétọ̀nà ló ṣagbátẹrù òfin yìí, tó sì jẹ́ pé ilé gan ni wọ́n fi sin òkú ẹ̀ nínú ọ̀sẹ̀ tí a wà yìí. ṣáò ọ̀rọ̀ yìí ti ń di wàhálà gidigidi o, àwọn oníṣẹ̀ṣe tí ń fárígà àwọn nǹkan tiẹ̀ láwọn yóò gba ilé ẹjọ́ lọ fún bí wọ́n ṣe ṣe àwọn oníṣekúṣe níbi ìsìnkú kábíyèsí náà. ṣùgbọ́n ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Oǹdó ọba Ajíbádé Ògúnòyè kábíyèsí ti jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ọba ilẹ̀ Yorùbá ni ló di dandan fún láti máa ṣe ìṣẹ̀ṣe o. kábíyèsí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ó jẹ́ kó di mímọ̀ pé ọba kọ́ba tó bá ti mọ̀ pé òun ò lè ṣe ìṣẹ̀ṣe ó ní kó má wulẹ̀ dídí ọba, nítorí pé àwọn oníṣẹ̀ṣe àwọn ló ní ipò ọba ní ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n ní ti olúwo ti ilẹ̀ Ìwó kábíyèsí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti ìlú àkọ́kọ́ jẹ́ kó di mímọ̀ ipò inú òun dùn fún bá ṣe sìnkú Àwùjalẹ̀, orílẹ̀-èdè fún gbogbo ọba Yorùbá lómìnira pé wọn ò ní máa yọ ẹ̀dọ̀ àtọ́ka àwọn jẹ lẹ́yìn táwọn bá papòdà, àti wípé ilé ètò fi hàn pé àwọn oníṣẹ̀ṣe kọ́ ló ní ipò ọba nílẹ̀ Yorùbá o, àti pé ipò ọba nílẹ̀ Yorùbá kò ní ohunkóhun ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe tàbí ìbọ̀rìṣà rárá báwọn kan bó ṣe ń gbé kiri.